Tèmi aláyọ̀, ẹ̀yin tèmi ọlọ́pẹ́, ẹ̀yin tèmi alálùbáríkà. Thank you for joining me. God bless you. Alhamdulillah Rabbil Alamin for today. Moki everyone. If you are watching this on TikTok, follow me to YouTube. Ibi tẹ́ ti máa wo full ẹni tẹ́ bá desire. Or lórí Facebook page mi, main page mi. Please follow me on Facebook. Follow me on YouTube. God bless you. Ẹ̀yin náà rí title ti tèmi. Ọ̀nà mẹ́ta ló pín sí. Mo fẹ́ ṣe recommendation pie. Àwọn èèyàn béèrè. Tó bá tún dijọ́ mi, màá tún wá ṣe ti blood hypertension. Àwọn èèyàn béèrè. Mo promise náà lórí ti mo fẹ́ explain lẹ́kùnrẹ́rẹ́ lórí ti bí a ṣe manage menopause. Ìyẹn náà tún dijọ́ mi. Yes. So eléyìí towards the end, màá explain pie. Understand? So lórí ti tèmi, tó bá fẹ́ kí nǹkan ọmọkùnrin ẹ máa nà láàárọ̀, joy ni. It is joy. So nǹkan tẹ́ lè lò, simple home remedy tẹ́ lè lò. Yes, ó ti ṣiṣẹ́ fún àwọn èèyàn. Tó o bá ṣiṣẹ́ fún ẹ, á jẹ́ pé you have a bigger issue to treat. You have a bigger issue, maybe infections, maybe jẹ̀dí, yes, maybe pile, maybe hypertension, maybe diabetes, maybe prostate, yes. Infections, yes. Simple home remedy fún èèyàn tó free. Tí ẹ kọ́kọ́ try rẹ̀ náà, tó bá try wá rí pé yes, you are free from all these sicknesses. Bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ náà kí n tó lọ bẹ̀ yẹn, mo fẹ́ sọ àwọn ọmọkùnrin tó ti bàlágà, obìnrin náà tó ti bàlágà. Yes, normally sign wà, tẹ́yìn náà dẹ̀ mọ̀ sign. Physical appearances máa change. Thickness of the voice. Ṣòye irun lábíyá, irun ní chest, irun ní gbogbo àgbọ̀n. Bẹ́ẹ̀ ó wá kú kíní kan tó ń sọ wọ́n dọkùnrin. Ó kú kíní ọyọ kan tó ń sọ wọ́n dọkùnrin. Ó ní wet dream. Ṣé wá rí wet dream yìí nítorí ẹ̀rù bíbà, nítorí strictness, nítorí ọ̀nà tí wọ́n gbé gbà ṣe wet dream yẹn, ọ̀pọ̀lọpọ̀ fẹ́ pa pẹ̀lú ọkàn. Nítorí àlá ìbálòpọ̀ ni wọ́n ń lá débẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wá wò pé àbí sẹ́sẹ̀ ni, àbẹ́sẹ̀ ni, wọ́n fẹ́ sọ fẹ́yàn. Mo wá lè ní láti wá sọ fún ìwọ ọmọ tó bá ń feel bẹ́ẹ̀ pé all these are natural occurrence. Tí wọ́n gan ò lè change ẹ̀, ò lè pa. Tó bá try láti sọ pé ó fẹ́ pa pẹ̀lú ọkàn, ó di òkóbó nìyẹn o. So therefore, ẹ̀yin parent, ní kẹ́ mọ́ train àwọn ọmọ, but lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹlẹ́sì strictness ẹlẹ́sì, so that kí àwọn ọmọ yẹn lè confide in you. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣẹlẹ̀ sáwọn ọmọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ problems àwọn ọmọ yìí encounter, wọn ò lè sọ fún yín, ìyá àti bàbá wọn ò lè sọ fún yín. Ta ló bá guide ọmọkùnrin bóyá ṣe bàbá? I find that pé ọ̀pọ̀lọpọ̀ bàbá ò tiẹ̀ kì í tọ́ àwọn ọmọ ẹ̀ sọ́nà lórí ọ̀rọ̀ yìí. Àwọn ìyá ló máa ń tiẹ̀ máa ń ṣe díẹ̀díẹ̀, àwọn ìyá mi máa ń ṣe díẹ̀díẹ̀. Bẹ́ẹ̀ láàrin èmi àti ẹ, fún ọmọkùnrin tó ti bàlágà, mélòó ni ìyá fẹ́ sọ? Mélòó ni ìyá fẹ́ sọ? So ẹ̀yin ọkùnrin náà, mo mọ̀ pé àwọn bàbá mi ṣe, àwọn bàbá alálùbáríkà, àwọn bàbá tó dáa. Àwọn bàbá tó ṣe náà kì í ṣe pé wọ́n ṣe bàbá tó dáa. Bàbá tó dáa ni wọ́n, bàbá alálùbáríkà ni wọ́n. But they just shy away. Wọ́n filẹ̀ pé kí ọmọ yìí discover on his own. Wọ́n ò lè discover everything on their own. You need to ask question. Ìwọ bàbá, ọmọ rẹ is 20, 21, 22, 23, 27, even 30 years. O rí nǹkan ọmọkùnrin tó kó dìde rí. Nǹkan ọmọkùnrin ò dìde rí. O rí kó tayọ lábẹ́ aṣọ rí, o dẹ̀ dákẹ́. Okay, bàbá ò wá sílé, bàbá ò sínbẹ̀. Ìwọ ọmọ rẹ kò tayọ lábẹ́ aṣọ rí. Nǹkan ọmọkùnrin láàárọ̀ bóyá o kàn já wọnú yàrá wọn ní ìdájí. In fact, tó bá tẹ̀ kí n lọ yàrá wọn ní ìdájí, láti sin lọ́mọ bẹ̀rẹ̀ sí ní lọ check yàrá wọn ní ìdájí. Lọ́mọ check pé yes, ìwọ ọmọ mi, are you a man? Torí ìdájí yẹn, every possibility wà pé kó tayọ. Ó wá tí wọ́n á ń ṣe kíní yẹn lé maybe once in a while. Ó choose láti máa ṣe ní maybe once in a month. Ó rí pé ọmọ rẹ 25 years kò sí kankan tó ju ọmọ bẹ́ẹ̀. Gbogbo ẹrẹ́ mọ́lẹ̀ẹ́lẹ̀ ni ò ní béèrè questions pé wá lágbájá wá. Ǹjẹ́ tó bá jí láàárọ̀, ǹjẹ́ ọmọkùnrin ẹ máa ń le? Ǹjẹ́ tó bá fẹ́ tọ̀, ǹjẹ́ ọmọkùnrin ẹ máa ń le? Ẹ béèrè questions. Pápá mo sọ fún yín pé tí ẹ fi máa mọ̀ pé ọkùnrin ti dọkùnrin, ó ní wet dream. Wet dream yẹn ó máa dà. Wọ́n làálà ìbálòpọ̀. This particular stage is very crucial. Nítorí pé kí ni? Èèyàn tí wọ́n bá fancy, ibẹ̀ lẹ́tì mọ nǹkan tí ọmọkùnrin yẹn desire. Ọlọ́mọdé kọ́ ọmọkùnrin wá desire ọkùnrin sí ọkùnrin o. Àwọn ọmọkùnrin míì, ìbálòpọ̀ ọkùnrin sọ́kùnrin wọn máa ń lálàá tí wọ́n fi máa ń dà lójú wọn. So irú yẹn ẹ lè gbọ́dọ̀ ṣe style by style. Ẹ fi béèrè lọ́wọ́ ọmọ rẹ̀, ọmọ yín. Irú gender wo ló take fancy in?
irú gender mo ti rí ọmọkùnrin kan tí ibi tá a ti ń sọ̀rọ̀ ó ní asgẹ̀ wọn òun ló lálàá ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀ tó fi ṣe wedding ìyẹn sì wà okay ó ṣàṣẹlẹ̀ ni all this is happening àwọn ọmọ yẹn wọ́n wò bí ẹni pé àwọn ti ṣe something wrong it's kò wrong total it's not wrong àlá ni òfìlà bí àlá yẹn kò ṣe tí òfin wá ní di ìmúṣẹ ibi tẹ́yìn òbí òfin wá play a role nìyẹn you have to be vigilant nítorí àwọn ọmọ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní abuse a rí situation tí aunty tó ń bá wọn gbé àbúrò mọ̀mọ́ tó ń bá àwọn ọmọ yẹn gbé ó ti ń fi nǹkan ọmọkùnrin ọmọ yẹn ṣeré láti kékeré so ìgbà tọ́mọ yẹn máa fi wá bàlágà àǹtí yẹn ló mọ̀ ń rò ìgbà tó fi mọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe wedding àǹtí yẹn ló fi mọ́ ń ṣe wedding àǹtí yẹn abuse ọmọ yẹn débi pé àgbà tí àṣírí tú ibi tẹ́ ti máa wà vigilant nìyẹn tó bá sì jẹ́ pé ọmọ ilé ọ̀kan obìnrin ló fi ń ṣe wedding ó sì wà okay but whoever tí wọ́n bá fi ń ṣe wedding àsìkò tí ẹ fi máa explain fáwọn ọmọ yẹn pé natural occurrence ni táwọn gan ò lè handle ó yí Ọlọ́run bó ṣe rí bẹ́ẹ̀ ìyẹn ò wá ní pé kí wọ́n wá follow kí wọ́n lọ mọ bẹ́yàn yẹn ṣiṣẹ́kúṣe ṣe rí topic tí mò ń sọ yìí is a very crucial topic nítorí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn ọmọkùnrin yẹn tí wọ́n fi ń ṣe wedding yẹn a discover pé wọ́n wà at the back wọ́n bẹ̀rẹ̀ sí ní relationship pẹ̀lú irú èèyàn bẹ́ẹ̀ àsìkò tẹ́ fi sọ fún wọn pé whoever tí wọ́n bá fi lálàá it is not by their doing kí wọ́n jẹ́ kó lọ bẹ́ẹ̀ a sì rí èèyàn kan ti mature nsìn ó ní èèyàn tó ń fi ṣe wedding ó ní tó ń bá rí òun mọ̀ ń ṣàì tó bá ti rí èèyàn yóò mọ tó fi mọ́ ń ṣàì ó tó bá rí òun máa gbé ojú sílẹ̀ ṣóyè yín èyí tó catch fancy rẹ̀ nìyẹn this àwọn ọkùnrin wọ́n understand 100% more of what I'm saying whatever tó bá ṣẹlẹ̀ sí ẹ tó fi ṣe wedding is not by your doing and that does not mean pé kó chase after that person tó bá wá jẹ́ pé o ṣe fancy ẹ obìnrin ni alhamdulillah but that does not mean you should chase after that person because bí wọ́n ṣe yẹn fi ṣe àlá tó fi ṣe ládàá is not your doing it's not your mistake it's not a sin so ẹ má fi yẹn cause depression àwọn míì wọ́n ti fi that particular thing wọ́n ti fi cause ara wọn ní impotency wọ́n pa ni àsìkò tí wọ́n bá sùn wọ́n náà wọn ò ní sùn so that wọn ò ní lálàá yẹn dípò tí wọ́n wà á ṣe wedding ibi tí wàá ti mọ̀ pé ó lè dà ní asọkùnrin wedding ó fi show rẹ pé ò ní a kind of blockage ṣó yẹ yín nǹkan tí mo sọ so get it into your score it's not your making it's natural occurrence whoever tó bá fi lálàá wedding tó fi get wedding yes don't chase after that person kò necessary kò chase after that person but if it's safe pé yẹn kò ṣe relation rẹ if that person is not your relation if that person is not the same sex gender with you no problem ẹ lè ní relationship na àmọ́kọ ìyàwó ojú ọ̀nà ṣó yẹ yín bẹ́ẹ̀ àmọ́kọ ìyàwó ojú ọ̀nà so tí ọkùnrin bá wá ṣe wedding tó dáa ó ti di ọkùnrin nìyẹn so at that particular time tó bá bóbìnrin sùn ní physically obìnrin yóò lóyún o tó bá bóbìnrin sùn ní physically gbà bẹ́ẹ̀ obìnrin yẹn máa lóyún straight forward you understand so you are not a child you have to understand what I'm saying ẹ̀yin tèmi tọ́pìkì tí mo ń ṣe yìí ọ̀rọ̀ ló mú wá àwọn ọmọ yín ò lè confide in you because you are too strict or you are not there wọ́n confide in a stranger ọmọ rẹ ò mọ àgbórí o àfi jẹ̀díjẹ̀díjẹ̀dí ọmọ rẹ ó ti bàlágà ọmọ rẹ is 26 years kò dàtọ̀ rí kò ṣe wedding kò dàtọ̀ rí you don't know there is a problem ẹ̀yin míì bóyá ọmọ yín ò tiẹ̀ ní kórópọ̀n ẹ̀ tiẹ̀ mọ̀ ẹ̀yin míì ọmọ yín bóyá kò tiẹ̀ lóko ẹ̀ tiẹ̀ mọ̀ this is time for you to stand up for these kids and check and ask questions ṣó yẹ yín ọmọ rẹ ò mu àgbórí chocolate sugary things ni ló ń mu this is the time for you láti wá oògùn jẹ̀dí àgúnmu jẹ̀dí yes àgúnmu jẹ̀dí fún ọkùnrin àgúnmu jẹ̀dí fún obìnrin tí jẹ̀dí gan bá pọ̀ lára obìnrin kò ní ṣe dáadáa talkless ọkùnrin so tí jẹ̀dí bá pọ̀ ẹ wá àgúnmu jẹ̀dí fún àwọn ọmọdé ibi tó wá wà ó ní ò lè gẹ́tì àgúnmu jẹ̀dí kí ló tẹ̀ ń jẹ́ àgúnmu jẹ̀dí ṣe bó mọ ginger that is mi ò sọ pé ginger àgúnmu jẹ̀dí wà lọ́tọ̀ o but mo in a situation whereby o mọ nǹkan tó ń jẹ́ àgúnmu jẹ̀dí dákun lọ wá ilé simple home remedy lọ wá ginger lọ wá kànáfùrù lọ wá garlic lọ wá káfúrà pẹlẹbẹ o lè wá kọ̀ńténà yìí rọmi sí gbogbo nǹkan tí mo sọ yìí kó sínú ẹ̀ àti káfúrà pẹlẹbẹ kó wá bomi sí tó bá ti bomi sí after 2 days bẹ̀rẹ̀ sí ní mú
once a day bẹ̀rẹ̀ sí ni mo mú léra wọn tó bá máa fi di the second week ó ti fà tóra wọn o lè wá mọ́ mú ní maybe 3 times a week or 4 times in a week bẹ́ẹ̀ tó bá tiẹ̀ mú everyday gan kò sí nǹkan tó burú jù because already ó ti bomi sí mọ́ mú ní short or cup 3/4 ní cup tó bá dẹ̀ lè mu half no problem tó bá ti tún ṣá tó replace ẹ̀ ìwọ tó wá sọ wípé o lè gẹ́ẹ̀tì káfúrà pẹlẹbẹ gbogbo nǹkan mẹ́ta tí mo kà síwájú kànáfùrù ginger garlic o lè sè é pẹ̀lú omi gbóná yes boil ẹ̀ kó mọ́ mú tó bá ti tún ṣá tún wà mí tún sè é pátápátá wàá fi 100 naira ginger 100 naira garlic 100 naira kànáfùrù 200 naira sè é ẹ mọ́ mú ẹ̀yin tèmi this simple remedy ó ti help quite numbers of boys tí wọ́n ní masala èyí tí mo kà ní sẹ́yìn yẹn yes ó ti help wọn fún ìwọ ọkùnrin náà tí nǹkan ọmọkùnrin ò kí ń nà láàárọ̀ tó bá jí try but mo ní tó bá ti ní gbogbo wàhálà tó bá ní serious sickness tó ní infections tó deep ó máa ṣiṣẹ́ fún nǹkan ọmọkùnrin ò kí ń nà yes ginger kànáfùrù garlic ṣe ó ti ṣiṣẹ́ fún àwọn èèyàn ó ṣiṣẹ́ mi ò sọ wípé àwọn bígá things wà tí a lè lò àwọn egbògi tó dáa náà wà mo ti sọrí nínú fídíò mi bẹ́ẹ̀ fún àǹfààní mi ò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mi ò mọ tàkótàkó mo ṣe sọ ń jọ̀wọ́ mo mọ gbogbo eléyìí tẹ́ ń kà yìí ẹ mọ ginger ẹ mọ garlic kò sí country tí ò sí ginger garlic ẹ má jókòó bẹ́ẹ̀ ọkùnrin nìkan kọ́ náà àtobìnrin náà tó bá lo kinní fún ìwọ tó sọ pé ò rí mẹ́sìsì náà mẹ́sìsì ẹ ó jáde mẹ́sìsì ẹ náà ó máa jáde bẹ́ẹ̀ fún obìnrin tó náà ò rí mẹ́sìsì tó dẹ̀ ti dé age 15 18 yes 15 18 at worst ọmọbìnrin bá wọ 15 yẹ kó ti bẹ̀rẹ̀ mẹ́sìsì ọmọ rẹ wá wà ní 18 years kó wá ti bẹ̀rẹ̀ mẹ́sìsì ó ní láti consult àwọn tó tún mọ̀ nípa ẹ̀ pé yes kí wọ́n boost hormones ẹ̀ what is wrong so tó bá lo 1 or 2 things everything bá balance ó máa jáde tó bá ti ṣe lákìrìbòtò Ọlọ́run ní jẹ́ ká arógun lákìrìbòtò you understand this is my message for you today fún èèyàn tó sọ wípé video ti lọ fà fún bí pé mo ti promise ni fún ẹ̀yin oní pile ìdíyọ nìyẹn o ọ̀tọ̀ ní jẹ̀dí ọ̀tọ̀ ní ìdíyọ o bẹ́ẹ̀ tí jẹ̀dí bá pọ̀ lára náà ó lè cause pile dẹ̀ lè jẹ́ hereditary pile dẹ̀ lè occur maybe nítorí problems in the internal organs so mo ní tó bá tìdí bá yọ efinrin ebi ẹ̀mọ efinrin wá efinrin kó bu omi kó fi iyọ̀ díẹ̀ sí kó wá fọ efinrin yẹn bóyá like 4 or 5 leaves 4 to 5 leaves or 6 leaves ó dìbò bá ṣe tóbi tó kó kọ́kọ́ fọ ní omi bóòlù náà tí iyọ̀ díẹ̀ wà bẹ̀ wà ra mọ́wọ́ wà rí pé ó máa ṣomi díẹ̀díẹ̀ ó ní wà tì sínú fùrọ̀ ẹ̀ ṣe lálẹ́ mọ́ sábà ṣe lálẹ́ títí tó fi máa shrink pátápátá mọ́ ṣe títí wà fi rí good result fún ìdí tó yọ fún ti múmu làṣàǹgbá èpo igi ìgbá kí ni mo sọ làṣàǹgbá ẹ lọ sọ bá àwọn alágbo làṣàǹgbá àti èpo igi ìgbá o lè mú wá efinrin yẹn náà jọ ẹ̀ mọ́ gálíkì jọ ẹ̀ mọ́ sè é pẹ̀lú 4 liters of water or 5 no use 5 by the time tó fi máa boil ẹ̀ tán ó lè wà ní dédé 3 or 3.5 wá store sínú maybe another jerrycan àbí kó gbé sínú fridge èyí nísàlẹ̀ ibi tó kì í tutù ní o ibi tó kì í block tó bá fẹ́ lò half cup láàárọ̀ half cup lálẹ́ half cup láàárọ̀ half cup lálẹ́ wàá ṣe fẹ́ mú jerrycan yẹn tán wàá ti rí tremendous success kódà tó jẹ́ pé pipe tó ń yọ ẹ̀jẹ̀ ni bẹ́ẹ̀ mi wà ẹ má máa jẹ nǹkan tó le bíi búrẹ́dì má máa jẹ búrẹ́dì wo tó bá ti ní pipe má máa jẹ búrẹ́dì then bọ́ọ̀lì àtẹ́pọ̀ síbẹ̀ mọ́ bọ́ọ̀lì plantain tí wọ́n mọ́ ń sun lójú ọ̀nà yẹn èyí tó wà healthy ní kò ra o ẹ mọ́ sábà jẹ bọ́ọ̀lì àtẹ́pọ̀ ó dáa fún pile. This is on point by 2 using my word for others. Thank you so much. Like, comment, appreciate this video. Please, bye.